gbọ́dọ̀ márùn míì mẹ́yìí òwe nílẹ̀ Yorùbá ni ọ̀pọ̀lọ́ gbọ́dọ̀ mú àrùn míì mọ́ ẹ̀yí. Kí ló ń pè lọ́pọ̀lọ́? Kí ló ń pè ní ọ̀pọ̀lọ́? Ìkan nínú àwọn ìran ìǹtí ẹ̀mú tá a lè pọ̀ pọ̀ lọ́gbọ́n torí pé ó ń gbé lómi ó sì ń gbé lókè odò. Kódà a máa ń rí níbi tí ó bá dàbí ẹni pé ó gbẹ díẹ̀ ó tutù díẹ̀. Tó bá jẹ́ wípé inú omi ló ń gbé ni a bá sọ wípé ìkan nínú àwọn ẹran omi ni torí àwọn tó farajọ nínú àwọn sàwáwù rẹ̀ tọ́jọ́ farajọ inú omi lọ̀pọ̀lọpọ̀ wọn ń gbé jù bí àǹkèré bí kọ̀ǹkọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọ́ ibi tó bá tutù tí ò gbóná jù tí ò tutù jù ibẹ̀ ni máa ń bá sí làwọn kan fi máa ń sọ wípé ọ̀pọ̀lọ́ wá ibi tó tutù ò bá sí. Ọ̀pọ̀lọ́ wá ibi tó tutù bá sí náà ara àwọn nǹkan tí a tún padà tú lọ́tọ̀ níjọ́ kan ni. Ṣùgbọ́n lénìí ibi à ń lọ ni pé ọ̀pọ̀lọ́ gbọ́dọ̀ mú àrùn míì mẹ́yìí. Tá a bá wo ara ọ̀pọ̀lọ́ dáadáa fẹ́ni tó bá dọ́pọ̀lọ́ mọ̀ ara rẹ̀ ṣe bí ẹ ń sùjọ ó hunjọ kò dán kò jọ̀lọ̀ bẹ́ẹ̀ bá ń wò kò dún wò lójú. Tọ́rọ̀ bá jẹ mọ́ pé ní kéèyàn ó fi ọ̀pọ̀lọ́ ṣe nǹkan kan gan tí ó jẹ mọ́ jíjẹ gbígbẹ lọ́gbọ́dọ̀ jẹ́ o wọ́n sì lọ lúbúlúbú ni torí pé ọ̀pọ̀lọ́ ò ṣeé sọ pé èèyàn fẹ́ gbé sétí àwo oúnjẹ kó sọ pé òun fẹ́ jẹran bí àwọn kan ṣe ń jẹ kọ̀ǹkọ̀ tí àwọn kan ń jà kiri. Bí ara rẹ̀ ṣe rí tó hunjọ tó rí kùọ̀kùọ̀ tí ò dùn wò lójú òun ni wọ́n ń pè ní ẹ̀yí. Àrùn kan wà tí máa ń sọmọ ènìyàn ní àwa tó bá dàbí ẹni wípé ẹranko tí ò nírun lára. Mo lè sọ wípé àwọn ẹranko tó bá nírun lára àwọn ni èkúkú máa ń ṣe. Ṣùgbọ́n tó bá dàbí ẹni pé ìran ẹranko tí ò nírun lára tí ara rẹ̀ bá fi dàbí ara ọ̀pọ̀lọ́ èyí náà ń pè bẹ́ẹ̀. Àìsàn kan wà tí máa ń ṣèyàn nínú àwọ̀ ara tó ń pè ní ẹ̀yí. Ara èèyàn ó rí rádaràda ara èèyàn ó sunjọ kò ní dùn ún wò yóò dàbí ara ọ̀pọ̀lọ́. Ó wá jẹ́ kí Yorùbá gbàgbọ́ wípé bí ara ọ̀pọ̀lọ́ ṣe rí o àìsàn kan ní ń dà á láàmú ẹ̀yí ni. Wọn ò ní gbàgbọ́ wípé wọ́n mọ̀ pé bọ́lọ́run ṣe dànù o ṣùgbọ́n rí gẹ́gẹ́ bí àìsàn rí tọ́lọ́ ń dámọ̀ gẹ́gẹ́ bí n tó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí àìsàn. Wọn ò gbàgbọ́ pé bọ́lọ́run àrà tọ́lọ́run fẹ́ fò ń dá ló fi dáhùn. Àwọn á ti rí ọ̀pọ̀lọ́ gẹ́gẹ́ bí alárùn ẹ̀yí. Alárùn ẹ̀yí ṣé ẹ sì mọ̀ wípé àrùn ó máa ń ràn àìsàn ni kì í ràn. Téèyàn bá sì wá wòsàn fáìsàn ìgbìyànjú téèyàn ń ṣe lórí àìsàn láti jẹ́ pé káìsàn ó fìyàn lẹ̀ òun náà ń pè ní ìwòsàn. Wọ́n máa ń kó àrùn gbogbo nǹkan gbogbo ìran òjòjò tí bá ti máa ń ràn náà ń pè ní àrùn. ọ̀rẹ́ rẹ ní sẹ́yẹ̀ Akin dúró náà kí ló dé tójú rẹ kọ́rẹ́ lọ́wọ́ báyìí. inú mi ò dùn bèbí ń tirọ kalẹ̀ bí ewé mọ́mọ́. kódà ní àyín ní wọ́n wà tó ti ń fọwọ́ lẹ́rán tèmi ti ń jẹ́wọ́ lọ ní tèmi. irọ́ ni o. ọ̀rẹ́ mi já mi sí i. kò sí irọ́ níbẹ̀. apásítọ̀ nígi lẹ́yìn ọgbà mi bí mo bò ní APPASTORE tí o bá ti download ẹ̀ sórí fóònù rẹ báyìí tí o forúkọlẹ̀ gẹ́gẹ́ bí awakọ̀ o tún lè fi gbèdéke sí iye wákàtí tó o máa fi máa wa ọkọ̀ ṣiṣẹ́. kódà àyè tún wà fún àwọn tó ní ọ̀kadà tàbí kẹ̀kẹ́ bákan náà làyè wà fún àwọn tí ò ní mọ́tò ọ̀kadà tàbí kẹ̀kẹ́ láti ṣiṣẹ́ pẹ̀lú apásítọ̀. apásítọ̀ ti dé ìrọ̀rùn ló bá dé.
bára ọ̀pọ̀lọ́ ṣe ríhùn là ń pè lẹ́yìn. tó bá wá dàbí ẹni pé àwọn èèyàn wò pé eléyìí gan tó ní tó yẹ kọ́ pọ̀ lọ́wọ́ mọ́ rán títí ọjọ́ ayé ẹ̀, tó bá dàbí ẹni pé tó wá rí pé ọ̀pọ̀lọ́ bá tún wá wà nípò míì tó tún nira fún un, yálà bóyá kò lè fò jonto tó bá rí ìyẹn ni, tó wá rí pé ẹ fi gítá ó sàn ń wò dọ̀ ó ń wò dọ̀ sọ ẹ kélé yìí tún wá mú àrùn míì mọ́ tara rẹ̀ yìí ni. ọ̀pọ̀lọ́ ọ̀mọ̀ yẹ kó márùn míì mẹ́yìí. bóò ni Yorùbá ṣe ń lò ó wọ́n fẹ́ lò wọnú ọ̀rọ̀. béèyàn bá ní nǹkan kan tí ń dojúkọ tí ń rí gbọ́ tó dàbí ìpèníjà ohun wàhálà nù ìgbésí ayé ẹ̀, tó ẹ́ pò ló ń fojoojúmọ́ ayé rán tí ń gbomijé lójú ẹ̀, tó ń jẹ́ ọmọ kárí wọnú, tó jẹ́ ọmọ kárí wọṣọ, tó jẹ́ ọmọ kágúlútú, tí ń fà á sẹ́yìn láwùjọ àwọn ènìyàn, tó fẹ́ sọ dẹni tí ò bẹ́gbẹ́ pé látara pé nǹkan yìí ló ń mú gorí òkè ní mú gun pẹ̀tẹ́lẹ̀, tó pé owó tán lápò àìsàn tán lára ni, tí ń sá kolobá káàkiri, tí ń sakitiyan bí ó ṣe bọ́ ń bẹ̀. tó bá wá dàbí ẹni pé àwọn kan bá tún ń gbé nǹkan míì bọ̀ sínú ìgbésí ayé ẹ̀, yóò wá fẹnu pé jọ ẹ sì jẹ́ mọ́ rán eléyìí tí mò ń rán yìí, ọ̀pọ̀lọ́ mi ò gbọ́dọ̀ márùn míì mẹ́yìí, èyí tí mò ń rán yìí gan tó mi, èyí tí mò ń rán yìí ó tó mi, ọ̀pọ̀lọ́ mi ò gbọ́dọ̀ márùn míì mẹ́yìí. àìríjẹ àìrímu àìsàn ni. nígbà míì wá tí bàbá ò bá rí jẹ tí ò rí mu, tí ò lè ní nǹkan kan tí ó fi tọ́jú ọmọ àtìyàwó ńlé, tó ti wà nípò ẹni tí kò lè dárayá látara ìrònú pé kí láwà jẹ kí láàmú, táwọn ọmọ rẹ̀ bá tún wá dàbí ẹni kan tó lọ ń fa tọ́gọ̀ náà pè tọ́gọ̀, tí wọ́n ń tọwọ́ bọ tí wọ́n ń dára tí ọmọ olówó gan gbọ́dọ̀ dá kọ́ mọ́ gbomi omijé lójú bàbá wọn. ẹni tó wá rí pé òun ò ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá yóò wá pe àwọn ọmọ rẹ̀ pé ẹ wá o, àìríjà àìrímu tí ń dojú kọ wá nù ilé gan àìsàn kan ni o, ọ̀pọ̀lọ́ wa nù ilé ò gbọ́dọ̀ márùn míì mẹ́yìí o. gbogbo ń tẹ̀ ń ṣe bí ọmọ olónìí tẹ̀ sọ̀rọ̀ ayé di kánbó, tẹ́ ń pera yín ní tẹ́ tó yìí, agbára tèmi ò gbé o, tó bá délẹ̀ tán ọrùn mi náà lẹ́padà dá sí o. àìríjẹ àìrímu tí ń dojú kọ wánú léyìí ó tó lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ o, ọ̀pọ̀lọ́ ò gbọ́dọ̀ márùn míì mẹ́yìí. àtoríṣiríṣi ọ̀nà míì tá a lè lò sí láti fi pàkíyèsí èèyàn tó fẹ́ dá wàhálà bọ̀ á lọ́rùn wípé n tó fẹ́ dálẹ̀ yìí agbára wa ò gbé, já rántí bá a ṣe mọ, já máa rán eléyìí tá à ń rán yìí, ká má fi pọ̀ ká má fi lò pé. ẹ má gbàgbé pé kẹ́ ẹ máa tẹ̀lé wa lórí ìkànnì Gbẹ̀du Èdè lórí gbogbo àwọn ìkànnì ayélujára, Gbẹ̀du Èdè lórí Facebook, Gbẹ̀du Èdè lórí TikTok, Gbẹ̀du Èdè lórí Instagram, Gbẹ̀du Èdè lórí YouTube. kẹ́ ẹ lọ bá wa subscribe, kẹ́ ẹ mọ gbádùn wa tẹ̀síwájú, kẹ́ ẹ sì mọ fàtìlẹ́yìn tó gbọngbọ́n, kẹ́ ẹ mọ fi tẹ̀lé wa. ilẹ̀ Yorùbá ò ní mẹ́rí. ẹ sì mọ́ gbàgbé gẹ́gẹ́ bí àdéhùn wa, ètò ìdánilẹ́kọ̀ọ́ orí ẹ̀rọ ayélujára àgàgà TikTok yóò bẹ̀rẹ̀ àjákàn ń bẹ̀. àwọn tó ń darí wa wọn sì mẹ́nu kúrò lórí ẹ̀. tó bá tásìkò ẹ ṣùgbà wà, ẹ jẹ́ ká jọ gbé wa ìrìn àjò bí àṣà Yorùbá ó ṣe padà, pàtàkì jùlọ èdè wa, àti bí Yorùbá ọmọ aládé ṣe ń lo èdè láì ní mọ́ sọwọ́ tòwúrò lọ́rọ̀. ẹ ṣé gan o, bàbá Ayọ́kẹ́lẹ́